ǹjẹ́ Amẹ́ríkà lẹ́tọ̀ọ́ láti kọlu Nàìjíríà lórí ẹ̀sùn tó ń gbé síta pé àwọn kan ń gbógun ti Kìrìsìtẹ́nì níbẹ̀ o. Ọ̀pọ̀ ìbéèrè ló ti ń jà kiri lórí pé ǹjẹ́ Amẹ́ríkà ní agbára láti kọlu orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ Donald Trump ṣe sọ ṣáájú. Ààrẹ Trump ní òun ṣetán láti gbé ìgbésẹ̀ yìí tí orílẹ̀-èdè Nàìjíríà bá kùnà láti fòpin sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì bó ṣe ń wọ́pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà o. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti fohùn síta lórí ọ̀rọ̀ náà tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o. Àwọn èèyàn Nàìjíríà ti ń gbé papọ̀ pẹ̀lú ìfẹ́ fún ìgbà pípẹ́ o. Òfin orílẹ̀-èdè Amẹ́ríkà orí 8 ní ilé ìgbìmọ̀ asòfin Amẹ́ríkà ní agbára láti kéde ogun, kọ lẹ́tà mágù àti rìprísà kí wọ́n sì tún ṣe òfin tó dá lórí gbígba ilẹ̀ àti omi. Gẹ́gẹ́ bí United Nations Charter ṣe ṣàlàyé, ìgbìmọ̀ tó ní sí ètò ààbò lè jíròrò lórí ìgbésẹ̀ tí wọn yóò gbé láti fi dá àlàáfíà padà sí orílẹ̀-èdè kankan tí àlàáfíà bá jìnnà sí o. Ìsọ̀rí 39 tí Charter sọ pé ìgbìmọ̀ ààbò yóò ṣe ìwádìí nípa ìṣòro tó ń dá àlàáfíà orílẹ̀-èdè láàmú tí wọ́n yóò sì jíròrò láti wá ọ̀nà àbáyọ ní ìlànà tí òfin àgbáyé eléyìí tó gbé kalẹ̀. Ọ̀kan lára olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu, Daniel Báwà, ti ní ìpàdé ńlá yóò wáyé o láìpẹ́ yìí láàrin ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu àti ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump. Báwà ní ohun kan ló jẹ àwọn ààrẹ méjèèjì lógún, ìyẹn kíkojú ìṣòro ètò ààbò àti èyíkéyìí ìwà tó tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ láwùjọ. Nínú ọ̀rọ̀ tó gbé sójú òpó ayélujára X, Báwà tẹnumọ́ pé ọ̀pọ̀ ìgbà ni ààrẹ Trump ti ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà nípa bíbuwọ́lu ohun ìjà fún títà wá sí Nàìjíríà, tí ààrẹ Tinubu sì lo àǹfààní náà láti kojú ìwà ìgbésùmọ̀mí. Ọ̀pọ̀ ẹ̀rí wà pé ààrẹ Tinubu lo àǹfààní tó rí gbà láti ọwọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà fi kojú ìṣòro ètò ààbò nípa pé àwọn Kìrìsìtẹ́nì ni àwọn agbébọn kọlù lórílẹ̀-èdè Nàìjíríà yóò jẹ́ ohun tí àwọn olórí méjèèjì yóò sọ̀rọ̀ nípa rẹ̀ láìpẹ́ yìí o, bóyá nílé ìjọba Nàìjíríà tàbí ti orílẹ̀-èdè Amẹ́ríkà èyí ń White House. Ààrẹ Amẹ́ríkà Donald Trump ti lérí láti kó ogun wọ Nàìjíríà láti finá mọ́ àwọn agbésùmọ̀mí tó ní wọ́n ń dojúkọ àwọn Kìrìsìtẹ́nì níbẹ̀, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó fi síta lójú òpó ayélujára. Trump tún fẹ̀sùn kan ìjọba Nàìjíríà pé wọ́n fàyè gba ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì. Nínú ọ̀rọ̀ tó gbé síta lójú òpó ìkànnì Truth rẹ̀ lọ́jọ́ Sátidé, Trump ní iléeṣẹ́ ológun Amẹ́ríkà lè wọlé sí Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ ogun láti kọlu àwọn tó pè ní alákatakítí agbésùmọ̀mí alákatakítí ẹ̀sìn Ìsìláàmù tí wọ́n ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà o. Bákan náà ló tún lérí pé òun yóò dáwọ́ gbogbo ìrànwọ́ tí Amẹ́ríkà fi ń ṣọwọ́ sí Nàìjíríà dúró. Ìjọba Nàìjíríà ti fèsì sí ẹ̀sùn tí Trump fi kàn wọ́n, tí wọ́n sì tọ́ka ìròyìn náà gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ àhesọ ọ̀rọ̀ eléyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá. Trump tẹ̀síwájú nínú àtẹ̀jáde náà pé ó ti pàṣẹ fún àwọn ẹ̀ka ológun ilẹ̀ Amẹ́ríkà láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tako orílẹ̀-èdè Nàìjíríà bí ìjọba Nàìjíríà bá tún dábàá tó fààyè gba ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì. Ní ọjọ́ Ẹtì, Trump gbé sójú òpó ayélujára rẹ̀ pé ọ̀pọ̀ ọmọlẹ́yìn Kristi ni wọ́n pàdánù ẹ̀mí wọn ní Nàìjíríà, tó sì jẹ́ pé àwọn agbébọn Ìsìláàmù ló wà nídìí rẹ̀ láì pèsè ẹ̀rí kankan. Àwọn olóṣèlú Amẹ́ríkà kan ló kọ́kọ́ gbé ọ̀rọ̀ náà jáde láti fẹ̀sùn kan ìjọba Nàìjíríà o. Bákan náà ní oṣù kẹwàá, Sẹ́nitọ̀ Ted Cruz àti Riley Moore fẹ̀sùn kan ìjọba Nàìjíríà pé wọ́n lọ́wọ́ nínú bí àwọn agbébọn ṣe ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ó ṣẹlẹ̀? Amẹ́ríkà ti ń dúnkùkù lájà o, Nàìjíríà ti ń sọ àwíjàre. Kí ni ó ṣẹlẹ̀? Ẹ máa tẹ̀lé kànnì Jígí Alára, ẹ máa darapọ̀ mọ́ kànnì yìí, ọ̀fẹ́ ni kì í ṣòwò. Ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ọdún mọ́ gbogbo wa, ọdún mọ́ wa. Ọdún mọ́ wa ìrọ̀lẹ́
mẹ́rìndínlógún bàbá gbogbo wọn.